àwọn òṣìṣẹ́ tó ń gbá títì daṣẹ́ sílẹ̀, owó oṣù tíjọba jẹ wọ́n ló fà á. Ṣe ni gbogbo àyíká àti iwájú ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Cross Rivers ń rùn gidi gan fún òórùn burúkú kan báyìí lánàá tí í ṣe ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹrin ọdún yìí fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí lẹ́yìn táwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n ń pè ní city sweepers tó wà nílùú Calabar daṣẹ́ sílẹ̀ nítorí owó oṣù mẹ́rin kan tí wọ́n sọ pé àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà jẹ àwọn tí wọn kò sì fẹ́ sanwó náà fáwọn mọ́ rárá. Ohun táwọn òṣìṣẹ́ tí wọ́n ń gbálẹ̀ káàkiri àárín ìlú náà ṣe láti fi sọ fáwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà pé àwọn ò fọ̀rọ̀ náà ṣeré rárá ni pé ṣe ni wọ́n lọ da gbogbo ilẹ̀ tí wọ́n kó káàkiri àárín ìlú náà jọ síwájú ẹnu ọ̀nà ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ náà tí wọn kò sì jẹ́ kí ẹnì kankan láǹfààní rárá láti wọlé sínú ọ́fíìsì wọn. Ariwo pé ebi ń pa àwọn àtàwọn ọmọ wọn nínú ilé làwọn òṣìṣẹ́ náà ń pa ní gbogbo àkókò tí wọ́n fi ń fẹ̀hónú náà hàn sóhun táwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ yìí ṣe. Pẹ̀lú ìgbésẹ̀ táwọn òṣìṣẹ́ náà gbé yìí, agbára káká ni àwọn kọ̀ọ̀kan nínú àwọn aráàlú tí wọ́n fẹ́ gba agbègbè tí àwọn òṣìṣẹ́ náà kólẹ̀ dípa yìí fi rọ́nà gbà kọjá síbi tí wọ́n ń lọ. Ohun tó jẹ́ kọ́rọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀hún ya ọ̀pọ̀ aráàlú tí wọ́n ń gbọ́ lẹ́nu ni pé wọn ò bẹ̀rù rárá nípa ohun tíjọba ìpínlẹ̀ náà lè fi àwọn ṣe fún bí wọ́n ti ṣe lọ dalẹ̀ yìí nù síwájú ọ́fíìsì gómìnà. Báwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lù wọ́n pé ohun tí wọ́n ṣe kò dáa, bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan sọ pé ìgbésẹ̀ gidi ni wọ́n gbé náà tí yóò sì so èso rere láìpẹ́. Aláròyé gbọ́ pé látẹnu ọ̀nà àbáwọlé àkọ́kọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí da ilẹ̀ náà nù káàkiri títí dé ẹnu ọ̀nà kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ ti ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú káwọn aráàlú kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ya fọ́tò ohun tó ń ṣẹlẹ̀ ọ̀hún tí wọ́n sì ń jù sórí afẹ́fẹ́ lórí ẹ̀rọ ayélujára káwọn aráàlú yòókù tí wọn kò láǹfààní láti rí ohun tó ń ṣẹlẹ̀ lè mọ̀ nípa rẹ̀ ní kíá. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ náà tó gbà láti bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ ọ̀hún sọ pé kì í ṣe ohun tó dáa rárá báwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà ṣe ń jẹ àwọn lówó oṣù mẹ́rin tán, pàápàá jùlọ lákòókò yìí tó jẹ́ pé nǹkan kò fararọ rárá nípa oúnjẹ rírà. Ó ní owó oṣù táwọn ń gbà kò pọ̀ débi tí wọn yóò fi máa jẹ àwọn lówó oṣù, ká má wàá sọ ti oṣù mẹ́rin tán. Ẹlòmíì, abilékọ Deborah Essien, nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé kò yẹ káwọn aláṣẹ ìjọba náà máa jẹ àwọn lówó oṣù rárá nítorí pé owó tí wọ́n ń san fáwọn kò tó nǹkan. Ó ní 8,500 náírà péré ni mò ń gbà gẹ́gẹ́ bí owó oṣù mi lọ́wọ́ wọn. Ó ṣe wá jẹ́ pé wọ́n máa jẹ mí lówó oṣù mẹ́rin báyìí. Mo lọ́mọ nílé dáadáa, orí owó yìí sì ni mo fi ń gbọ́ bùkátà ilé mi, gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.